kí mo fọ kejì ajá sẹ́rí ilé tajà bá wọ màláíkà Ọlọ́run ìwọ bẹ̀ tí màláíkà Ọlọ́run bá wọ bẹ̀ ètò tẹ́sí sí wọ́n yẹn díẹ̀ mbẹ́ pétọ́ mo fẹ́ kí màláíkà Ọlọ́run máa wọlé mi mo sì fẹ́ ní ajá ní inú ilé bóòlù àti ìyànjú bẹ̀ ìyànjú ẹ̀ díẹ̀ irú ajá wo gan la ní ànábì sọ àwọn ajá kan bẹ tó ọba ní bó kírun gan Ọlọ́run ò ní gbà gbogbo ànábì sọ̀rọ̀ títí ó tún sọ ajá tá ní pé ajá báyìí ẹ̀ gbọ́dọ̀ nílé o bẹ́ẹ̀ bá rí irú ajá yìí gbẹ̀ pa ó tún júwe bí ó ti rí pé bájá bá fi lè rí báyìí èṣù ti kó sí la àfi kẹ́ pa irú ẹ̀ ló kúnlẹ̀ lómi ní bá sọ̀rọ̀ ajá wọn èrè pọ́pọ́ lé àwọn èèyàn wọn wáyé tán wá ní wọn gbádùn wọn ń lu lọ́dún ìbò kọ̀ gbádùn wọn sí ní mọ̀ káàkiri wọn rú kíní wọn rú ìyàwó ẹ̀ kí rọ́mọ ẹ̀ kí mi ti ń bọ́ bí ọ̀kan ní ọmọ wọnú kò ní lálàáfíà yóò sì lówó yóò rí ṣe gbogbo ń tó kójọ yóò jọ lálàáfíà Ànábì wa Muhammad ẹ máa gbọ́ o kẹ́ ẹ lè mọ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ yìí sáwàdà gbogbo mùsùlùmí ọgbọ́dọ̀ mọ ibi ọkọ̀ máa ń tó wọn kókó ńlẹ̀ tálàfi òfin bá inú ilé wọn Ànábì ní àtàní Jibril wá bá mi faqala li ó wá sọ fún mi pé ní ataytuka al-baraha mo wá ọ̀gànjọ́ àná mo wá falam yamna'ni an akuna dakhaltu illa annahu kana ala al-babi timthal ṣùgbọ́n tí ò jẹ́ ń wọlé lánàá lẹ́nu ọ̀nà ilé rẹ báyìí èrè kan wà ń bẹ̀ ní ò jẹ́ ń wọlé lánàá mo wá lánàá àmọ́ lẹ́nu ọ̀nà ilé rẹ báyìí èrè kan wà ń bẹ̀ ní ò jẹ́ ń wọlé mo wá padà Jibril lóhùn dé òun padà wa kana fil bayt kiramu satirin fi tamathil inú ilé tí mo wí yẹn kọ́tìnì tí wọ́n ya èrè sí ló wà lẹ́nu ọ̀nà nígbà tí mo dé ní ọ̀wá jẹ́ kí n wọlé ó di méní Jibril tún ní wa kana fil bayti kalb nínú ilé wa nẹ́bì gan ajá kan tó wà ń bẹ̀ lánàá tí mo náà mo tún wá ajá kan tí ó wà nínú ilé wa nẹ́bì famur birasi timthali alladhi fil bayti ìwà nẹ́bì sórí orí àwọn èrè tí wọ́n yà sára sọ ẹgbẹ́ orí ẹ̀ dànù èrè tó wà lẹ́nu ọ̀nà tí mo ní mo rí ẹgbẹ́ lérí kókó bọ́rọ̀ gidi lásán tí ò ní tàwọn ará tí ọjọ́ yẹn mọ́ tàwọn ará kọ́tìnì náà ẹgbẹ́ orí rẹ̀ kọ́mọ̀ sí ń bẹ̀ mọ́ fàyẹ̀sírù ka ẹ̀ ha ti ṣàjàrà tẹ́ ẹ bá ti gé orí èrè yóò dàbí igi lásán kọ́kà sẹ́wọ̀n pé tá a bá ti gé orí kò jẹ́ bí igi lásán ni ẹ ṣe bẹ́ẹ̀ kórí bẹ́ẹ̀ wàmúrí bí sátìr sọ wọ́n rí kọ́tìnì tí mo rí tí wọ́n ya èrè síbi kọ́tìnì wọn náà pa wọn láṣẹ nbí kọ́tìnì wọn náà fàlì yúkúta kí wọ́n gé kọ́tìnì wọn dànù eré wọn kí wọ́n gé lórí kọ́tìnì kí wọ́n gé wọn náà dànù fàlì yẹ jí alimini o wisa dàtẹ́yẹ ni tútọ̀ àní aṣọ tí wọ́n bá yọ nbí kọ́tìnì wọn tí wọ́n yọ níbi kọ́tìnì wọn kí wọ́n lọ lè fi ṣe nǹkan tẹ̀lẹ̀ bíi pílò wìsáàdà pílò tí wọ́n máa lò lọ́lọ́bọ̀ àbí kẹ wọ́n tún tú wìsáàdà ńgbà míì wọ́n ń tú sí aṣọ ẹnu ọ̀nà àtọ́tà máa tẹ́ sí footmat tútọ̀ àní táwọn èèyàn máa lọ tí wọ́n máa ṣe kí ni wọ́n máa tẹ́ mọ́lẹ̀ ẹ fi ṣe kẹ́ máa lọ kẹ́ máa tẹ́ mọ́lẹ̀ mo fi sọ pé fọ́tò nígbè kọ́kẹ́ àtọ́jú ẹ̀sà yẹ̀yẹ́ pẹ́rẹ́ ni Jibril ní kí wọ́n mú fọ́tò aṣọ tó ní fọ́tò kí wọ́n gé kí wọ́n fi ṣe footmat kí wọ́n máa ṣe kí ni kí wọ́n máa tẹ́ lọ kí wọ́n máa wà múrìbìl kalb wọ́n á pa wọ́n láṣẹ ajá tó wà nù lé yẹn fàlì yukuraj kí wọ́n lé ajá yẹn sí kọ́mọ̀ dùn lórí àwọn ànábì mọ́kájá má dùn bẹ̀ mọ́ fa iná ọ̀rọ̀ àwọn màláíkà sẹ́wọ̀n kọ́nà tí ń sọ yìí Jibril ní bá olùwà balana nírọ̀lẹ́ ní májúmọ́ òun ò lè wọlé òun bá èrè kan òun tó bá sọ tí wọ́n ta kọ́tìn tó léèrè nù ajá tó wá wà ní ọwọ́ alẹ́ tó jẹ́ tẹ̀lé ọ̀nà kí wọ́n lọ gé lérí kó gugi lásán kọ́tìnì ohun kí wọ́n lọ lè mú kí wọ́n fi ṣe footmat tí wọ́n máa tẹ̀ lọ tẹ̀bọ̀ ọwọ́ alájá kí wọ́n ṣe kí ni kí wọ́n lè jáde ọwọ́ nífa iná ọ̀yẹ̀rọ àwọn màláíkà la nadkhulu baytan fi ìṣúra wala qalb gbogbo lékílé tí fọ́tò bá wà tájá bá wà àwọ̀ ìwọ̀ bẹ̀ gbogbo lékílé tí fọ́tò bá wà tájá bá wà ń bẹ̀ àwọ̀ ìwọ̀ bẹ̀ wàyídìl kalb sẹ́yìnrájà tí ń bẹ̀rẹ̀ náà nàbí wọn àdìsí wa sàlàyé bájà yẹn ti jẹ jarwun ọmọ ajá kékeré ni lè Hasan aw Hussein Hasan ni Abu Sini ló ní kìí sànàbí
sẹ́tìrì pé ká máa sin já ti ṣe kí ni ìtì ń bọ̀ tipẹ́tipẹ́ sẹ́wọ́n pé ìtumọ̀ ẹni pé Hasan ìtàbọ̀sẹ̀ ni ìkànnì wọn náà lọ́mọ ajá ti ń ṣe kí ni tí ń sì ti ń gbé kí kò sí nílé kan tí ó gbé sí ju ilé bàbá rẹ̀ náà lọ ilé bàbá rẹ̀ sí nílé ó sì gbájá wọlé gbogbo tóun fi ń ṣeré ni gbé wọlé Hasan ìtàbọ̀sẹ̀ lọ lajá yẹ nígbà tó gbé wọlé yẹ ibi àpótí tí ń kásọ tiẹ̀ sí abẹ́ àpótí òun ló gbé ajá kékeré yẹn sí wa fi riwayatin nínú ẹgbàá wa kan wọn ní lábẹ́ bẹ́ẹ̀dì tí ń sùn ló gbé ajá yẹn sí fakal anabi wa ni ya Aisha ìwà Aisha mata dakhala hadha al-qalb ìgbà wo lajá yìí wọlé ìgbà wo lọ́mọ ìgbàjá wọlé ìgbà wo lọ́mọjá wọlé ajá sípò anabi ọmọ pàjá ń segin ni fakalat ìyàwó Aisha ni wàláhi má darait ìmùgbà tí wọ́n gbàjá wọlé fa amara bihi fa ukhrija anabi wa ni to oya egbaja on esekini sista thumma akhadha bi yadihi ma'an anabi wa fum o ara rẹ̀ báyìí o wa fi bomi wa nadaha maqanahu o wa wọ́n saye taja esekini tó sùn sí anabi wọ́n síbẹ̀ seri nǹkan báwọn ìtumọ̀ ni pé láti jọ̀hún lòfin ti wà pé bájá bá ti wọnú ilé màláíkà ní sekini mo fẹ́ pàkíyèsí rẹ ẹni tí màláíkà wọlé rẹ yìí ànábì ni bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ń lọ sánmà ń lọ pàdé ọlọ́run bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ àlùkùránì wọ́n mú wá fún láti sánmà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ gbogbo àwọn màláíkà ń wẹ́lkọ̀ ọmọ ẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ń bá àwọn sàábé sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ òun ni wọ́n fi irun náà wọ́n fà wọ́n fi sàkámà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́. nígbà tí wọ́n wá ń ṣe fọ́tò sínú ilé tó ń sin já sí wọ́n màláíkà wà dọ́dọ̀ rẹ̀ èèyàn tó bó ti tó yìí màláíkà sá fún ǹjẹ́ kí ló dé ó lóun rí fọ́tò àti àwọn èsì wọlé tí fọ́tò ọ̀tọ́jà bá wà bóò ni wọ́n wá tó gan-an tí màláíkà fi wọlé tiẹ̀ ẹni tí ò yẹ kí wọ́n tiẹ̀ rí nǹkan kan bí wọ́n rí gan yẹ gan síbi àti òun là ní Muhammad wọ́n rí ilé tiẹ̀ wọ́n padà tá ni wọ́n èyí ń lọ́fà ló fi sàdúrà ńlẹ̀ rẹ ni òfin gbà èyí ń lọ́fà lẹ́fi ṣe dófìlà ṣe ni òfin ní kókó tọ́lá àwọn màláíkà sọ̀kalẹ̀ síbẹ̀ o ẹni tó ju ọ lọ gangan tí wọ́n dóhùn rẹ̀ máa ń sánmà tọ́lọ̀ rán sí gbogbo ayé tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ tí ń gbọ́ àdísèrè kudusi òun ni màláíkà sá fún níjọ́ tí ajá àti fọ́tò wà nílé rẹ̀ yìí tóyì pọ́nà bá rí báyìí ń túmọ̀ pé kájá máa bá ní gbénu lé yóò máa kọ́ kí màláíkà ó ṣe kí ni kọ́ wọlé àwọn kan sì ń bẹ tí ó ṣe pé ajá mo dé London ń jò ní tẹ́ bá wá jí láàárọ̀ London tọba jáde lásìkò tí o sọ tuntun tí wọn ti ń jáde láàárọ̀ ọ wàá rí ìlàjì àwọn tí wọn ń jáde wọn máa já lọ́wọ́ ajá yẹn wọn ò mú lọ bí tí ó ti lọ yàgbé àárọ̀ ọdọọdún ni o àwọn ará London mo débẹ̀ tí mo rí báyìí ni wọ́n sọ fún mi lílọ tí mo lọ ní ti ìròpó tí kò sí 6 àbí 8 tọ́ba tó wá rí ìrọ̀lẹ́ wọn ó tún wá má jájáde ìrọ̀lẹ́ yọ lọ yàgbé àmọ́ wá ní kí ló dé mo ní kí ló dé àwọn ará àbẹ́wò sọ fún mi pé àtàwọn àtọ́jájọ́ ń ṣe rí bẹ́ẹ̀dì ni wọ́n ní bí mo ti dé májáki ajá yẹn eré bẹ́ẹ̀dì tọkùnrin òun sùn lájà òun náà ń ṣe kíni kálóbì náà lọ́ba ní wọ́n jọ sùn mọ́júmọ́ náà lérí bẹ́ẹ̀dì o mo ní ajá ẹlòmínà bẹnu wọn ti ń lásàlátù tí ń májáki tún àtọ́jájọ́ ń sùn lórí yọ wà lóhun sádọ́ alásàlátù àdúrà ọgbà alásàlátù àdúrà ó ṣe gbàgbọ́ lájà tẹ̀jọ́ ń sùn kátó sọ pé bí táyé bàjẹ́ délé ní wọ́n ti ń lọ kóòtù lọ sún igi tí wọ́n ní ta lọ́kọ rẹ̀ tí ọ̀làjà yìí ni ẹlòmínà ti ń lọ kóòtù lọ sún igi wọ́n ní ta níyàwó rẹ̀ yọ̀ làbọ̀ ajá yìí ni wọ́n sì ṣe ìwé fáwọn méjì pétọ̀ lágbájá àtajá akọ wọn dọkọ àtìyàwó làkàṣègbè àtàbọ̀ ajá yìí wọn dọkọ àtìyàwó sẹ́ni páyé ti dàrú àbí ó dàrú níta nàbí ń sọ pé tó bá wà nínú ilé màláíkà ò ní ṣe kí ni lẹ́nìkan gbé ìyàwó lẹ́nìkan fi sọ́kọ́ lẹ́nìkan wá ń sùn tì ní wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí lórí fali iyadu billah àdánwò yẹn bó bá wà lẹ́yìn mi tí ì rí púpọ̀ mo rí èyí tí mo kàn máa ń lẹ̀ yìí ni pé àwọn èèyàn pàtàkì ajá ṣe wá rí pàtàkì ní pàtàkì ńlẹ̀ yìí tí mo rí kí wọ́n fẹ́ lè máa fi ṣe ńlẹ̀ yìí ìmí nbẹ́nbẹ́ ní tí a fi ṣe ńlẹ̀ yìí tó yẹ pé ṣẹ̀rí àfaramọ́ kí wọ́n fi ṣe ṣùgbọ́n ní àkíyèsí bí wọ́n ti ṣe pẹ̀lú ajá òun tí òfin ní máa dí màláíkà lọ́wọ́ láti wọ
inú ilé anabi wa Muhammad ó ní sẹ́rọ̀rọ̀ ajá kìí ṣe nǹkan rí bí èèyàn bá lè yọ̀ǹda rẹ̀ kọ́ mọ̀ wulẹ̀ fi ṣe ní sẹ́rí àní òbí ṣe gan ọ̀la làáfíà bí èèyàn bá wà mọ̀dítàr tára bá ní látó lè lo ajá síbi tí sẹ́rí àfaramá kí a lò sí anabi wa Muhammad ẹgbọ́n tó sọ ń pa ajá ó ní lawla anna al-kilaba ummatun min al-umam la amartu bi qatliha tí ìbá ṣe pa àwọn ajá lápapọ̀ kilab àwọn ajá ìlú lápapọ̀ ummatun min al-umam ìjọ kan ni wọ́n nínú ìjọ tọ́lọ̀ ń dá sẹ́mi pa wá ní sí ìjọ kílà wa èèyàn àwọn àlìjẹnú ìjọ kan ní àwọn náà àwọn ẹyẹ ìjọ kan ní àwọn ajá náà ìjọ kan làwọn náà Ànábì ní tí ìbá ṣe pé ní wọ́n jẹ́ ìjọ kan nínú ìjọ tọ́lọ̀ ń dalẹ̀ sórí ilẹ̀ ni la amartu bi qatliha yìí bá pa ogun yẹn láti pé ẹ máa pa wọ́n ìbá ni ẹ máa pa wọ́n àmọ́ síbẹ̀ bẹ́ẹ̀ o ẹ máa pa irisi kan náà wọn ìwé Ànábì ní apá Ànábì ní faqtulu kulla aswadin bahim mọ̀ ń padà bọ̀ wá bẹ́ẹ̀ sẹ́mi pé ní síbá Ànábì ti sọ̀rọ̀ ń túmọ̀ pàjá dáadáa ara rẹ̀ ó kéré sí àyèdá àmọ́ Ànábì ò ní tí ó ṣe nínú ètò Ọlọ́run ní pé kájá máa sẹ̀mí lérí ilẹ̀ báwa náà ti ń ṣe ẹ̀mí lórí ilẹ̀ Ọlọ́run sì dá bó ti dá wa náà àìbọ́lọ́run ti dá wa tó dá àwọn ní ọjà Ànábì ò nípa pé ẹ máa ṣe kíni ẹ máa pa wọ́n kò ní tọ́fẹ́ ṣe ń bi ètò Ọlọ́run ló fi jásí pé ntọ́lọ́mbá ni ó ṣe lòun náà ó ṣe mọ́ àmọ́ bó ti rí wọn sí òun tọ́jà Ànábì tó ó rí pàǹfààní àwọn kìíní yìí kéré sí aburú wọn lábẹ́ ìṣẹ̀lẹ̀ Ọlọ́run bá a ti wá ròyìn aburú ajá tó yìí tí màláìka ò ní débi tọ́ba wà yìí Ànábì wa Muhammad ó wá fi àyè lẹ́nu àdìsí rẹ̀ wípé tọ̀ ibi tọ́ba já nfààní tọ́jú pé ànfààní òun ajá ló lè ṣe lo ajá sí ibẹ̀ pẹ̀lú májẹ̀mú ni ọlẹ́kọ̀ọ́ ẹ̀sìn Ànábì ní makitana kalban illa kalba sayidin aw mashiyatin nínú riwaya mi illa kalba sayidin aw zari'in aw mashiyatin fa innahu yanqusu min ajrihi kulla yawmin qiratan Ànábì lẹ́ni kan tí ń bá ń sejá tí ò ní ní sèkàtẹ́ fi ń jí sìn ọkàn sáà pé mo láìkì ẹ̀ mo fẹ́ máa sejá Ànábì ni ẹ sọ fún un pé ní jojúmọ́ ayé tájà òun bá ń sùn tí ń bá ń jí òṣùwọ̀n òkè tí ẹrù ládá méjì sẹ́ẹ̀mọ̀ tí wọ́n ń pè ní kìrọ́t kí wọ́n di góòlù kó kún àpò sakasaka góòlù oríjìnà kí wọ́n di kó kún àpò sakasaka tá a bá wọn èèlò ní ọwọ́n kò sẹ́ni tó lè sọ yìí tí wọ́n lówó kọ́ wá jásí pé ẹrù ládá bẹ́ẹ̀ àpò méjì bẹ́ẹ̀ ni wọ́n ń gbé kó nù sẹ́ẹ̀rì rẹ̀ jojúmọ́ ẹni tí bá ń sejá tí ò ní rí sí tí wọ́n máa bu nù sẹ́ẹ̀rì rẹ̀ nù àtọ̀ sẹ́ẹ̀rí pé ìrun ti tán àwẹ̀ ti tán sàká ti tán ìsìnjá tán kọ́ máa ṣe kí ni. Ànábì wa yin àwọn ọ mẹ́sàn mẹ́ta ọlá ìfi tó bá jásí pé ń sin ajá yẹn lè sáyé dẹ̀n láti fi sọdẹ àwùzárì ìn àbí ń fi ń dáko àwọn màṣíyàtìn àbí ń fi ń mọ̀nà tọ́lá àwọn ajá máa mọ̀nà wọ́n máa mọ̀nà wọ́n sì máa sọdẹ wọ́n sì máa ń kókó dídá Ànábì láyà fi tí ń bá ń lo ajá sọ̀kan nínú mẹ́ta yìí ni wọn ò ní bu ládàá rẹ̀ àmọ́ òfin sọdẹ òfin dáko òfin mọ̀nà ọwọ́ kan ń sin pé ẹ̀fọ́ọ̀nù mi ni mo fẹ́ mọ̀ ní gbogbo sẹ́rẹ̀ rẹ̀ ọ̀bàjẹ́ sẹ́rẹ̀ níta ní kò sí yìí náà o bóyá ń sìn fọ́dẹ kì í ṣe pé wọ́n jọ máa gbénu bíúdì o mo sọ fọ́lá làyí lẹ́ẹ̀kan bíúdì tiẹ̀ ọ wà níbo ẹ kọ́lé fún létí ẹnu ọ̀nà lọ́hùn ẹ tún fààlà síbi tí ọmọ ṣe kí ni kì í ṣe pé ọmọ bí bá ti ń wọlé yín àdúrà nígbàánu lé yín o ẹ sì níjọ máa pàdé yóò lásìkò tẹ́ máa sí ilẹ̀ yóò lásìkò tẹ́ máa tì mọ́ ibi tí bẹ́ẹ̀ bá wá fẹ́ mú lóko tí ọmọ tẹ̀gbẹ́ ni yẹ ẹnìkan máa ń sún wájú àbí kọ́ máa bọ̀ lẹ́yìn kò ní máa fara kàn yín níbi tọ́rọ̀ ajá burú dé bí ajá tọ́ba kẹnu bọnú abọ́ kan á fọ abọ́ yẹn lẹ́ẹ̀méje èyí tá a fọ́ sí kéje ń èpè láfìfọ́ ẹ dàgbọ́n kéèyàn fọ nǹkan lẹ́ẹ̀kejì sí òtó mọ́